ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ojúmọ́ ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyín láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò ti wáyé lọ́jọ́ Ìṣẹ́gun pẹ̀lú Ibrahim Owódùnní tí wọ́n mọ̀ sí Prime Boy ní ẹ̀ka ìwádìí ọ̀daràn ti ìpínlẹ̀ náà ní Pàǹtí agbègbè Yaba látàrí ẹ̀sùn tí Wùmí aya olóògbé Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba ìyẹn Mohbad fi kàn án. Àjọ àwọn nọ́ọ̀sì ní ìpínlẹ̀ Delta ń fò fáyọ̀ látàrí bí gómìnà Òbórèwòrí ṣe yọ olùdarí àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì iléeṣẹ́ ìlera àsàbà tó ń lo ọwọ́ agbára ìyẹn ìyáàfin Glory Ngúnbọ̀. Àwọn ọlọ́pàá àti àwọn olùtajà ni wọ́n fi ìbínú sun apá kan nínú ọjà Àbújá ní agbègbè Wuse lọ́jọ́ Ìṣẹ́gun látàrí bí ọlọ́pàá kan ṣe yìnbọn fún ọkùnrin kan tí ó gbìyànjú àti sá lọ nítorí pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Agbẹnusọ ìpínlẹ̀ Ondo Ọládìméjì Ọládìjì ti kó sínú pápẹ́ àwọn ìjọba fún ẹ̀sùn irọ́ pípa pé àwọn aṣòfin 12 ti fọwọ́ sí gómìnà Lucky Ayédátiwá gẹ́gẹ́ bí olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà oṣù kọkànlá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè ti ké gbàjarè látàrí àwọn ìkọlù tí wọ́n fura sí pé wọ́n ti ṣètò sílẹ̀ fún àwọn iléèwé àti àwọn agbègbè oko ìgbèríko ní ìpínlẹ̀ náà. Àlùfáà mùsùlùmí kan ní ìpínlẹ̀ Kaduna Sheikh Ahmad Gumi sọ lọ́jọ́ Ìṣẹ́gun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé má ṣe bí Buhari o, ṣe dúnàdúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí àwọn ọmọ iléèwé 297 gbé lọ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba Kuriga àti Ilia ní agbègbè ìjọba ìbílẹ̀ Chikun ní ìpínlẹ̀ náà. Àjọ tó ń rí sí ìdánwò JAMB ti kìlọ̀ fún àwọn òbí àti àwọn alágbàtọ́ láti má ṣe fi orúkọ àwọn ọmọdé ìyẹn minor sílẹ̀ fún ìdánwò JAMB. Ẹgbẹ́ òṣèlú APC ti dá 4 nínú àwọn ọmọ ẹgbẹ́ wọn dúró ní ìpínlẹ̀ Borno látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n ń ta palliative ìjọba fún àwọn aláìlera. Ọ̀gbẹ́ni Mustapha Lọ́sùkúrì akọ̀wé ẹgbẹ́ APC ti ìpínlẹ̀ náà ló sọ èyí jáde nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ìṣẹ́gun ní Màdúgùrí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Comrade Philip Shaibu fẹ́ kí ilé-ẹjọ́ gíga àpapọ̀ ti ìlú Àbújá kéde ìbò gómìnà àìṣetààrà ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe ní ọjọ́ 22 oṣù kejì tí ó gbé Asue Ighodalo jáde gẹ́gẹ́ bí ohun tí kò fẹsẹ̀ múlẹ̀ àti ohun tí kò bófin mu, àti pé kí ilé-ẹjọ́ náà pàṣẹ fún ẹgbẹ́ náà láti ṣe ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ tuntun míì. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak àti gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Ododo ti ń wá ìdásí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀nà Ìlọrin sí Lọ́kọ́jà tó ń bàjẹ́. Ìjọba àpapọ̀ ti sún ìfilọ́lẹ̀ ètò ìyàwó àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà síwájú títí di ìgbà tí wọn kò tíì mọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí yíyan alága àti àwọn kọmíṣánná àjọ ìgbìmọ̀ iṣẹ́ ìlú ti olú ìlú Àpapọ̀. Kàkà kí ewé àgbọn àwọn ajínigbé dẹ̀ níṣe ló tún peléke sí lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ajínigbé tún ti kó àwọn èèyàn 61 sí àkàtà wọn ní ìjọba ìbílẹ̀ Kajuru ní ìpínlẹ̀ Kaduna. Musa Gaba tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 17 ti ṣàlàyé bí orí ṣe kó òun yọ lọ́wọ́ àwọn ajínigbé tó jí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ní ilé ẹ̀kọ́ girama tó wà nílùú Kuriga ní ìpínlẹ̀ Kaduna lọ́sẹ̀ tó lọ. Àjọ ọlọ́pàá ti olú ìlú Àpapọ̀ ti sọ pé àwọn ti mú òṣìṣẹ́ ilé-iṣẹ́ àtúnṣe ìyẹn correctional officer CA2 Usman Ishaya Magaji ẹni tí ó yìnbọn fún Ibrahim Yahaya ti abúlé Gishiri
Mabushi èyí tí ó ṣokùnfà rúkèrúdò nínú ìlú náà àti tó fa ìgbésẹ̀ àwọn ọmọ ogun ní ọjà Wuse lọ́jọ́ Ìṣẹ́gun. Richard Ọlátúndé akọ̀wé àgbà tẹ́lẹ̀ rí fún gómìnà ìpínlẹ̀ Ondo ti sọ pé gómìnà tí ó dolóògbé Olúwarótìmí Akérédolú kò fẹ́ kí gómìnà lọ́wọ́lọ́wọ́ Lucky Ayédátiwá kó rọ́pò òun. Ìyáàfin àkọ́kọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn First Lady Rẹ̀mí Tinubu ti sọ pé ẹni 60 ọdún ni òun jẹ́ òun sì ti dàgbà ju ẹni tí ó lè bẹ̀rù ikú lọ. Olórin tàkasúfèé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Habib Òkìkíọlá tí wọ́n mọ̀ sí Portable ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára láti fèsì sí ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó Aláàfin Ọ̀yọ́ tí ó di olóògbé Queen Dami pẹ̀lú àwọn ọ̀rọ̀ dídùn. Ìròyìn ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sorúkọ tèmi ní Agnes Olúwatósìn ẹ̀ máa yá. ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì jígí alára 24. ó tún ti yá òun ẹja jọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá.